Mo kí yín ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ológun Dúdú. Èmi ọ̀rẹ́ yín, ọmọ yín Kúnlé Ológun Dúdú, ọkọ sọ́jà ọkọ òṣèlú, ọkọ ṣoṣo ọmọ líle tó dùn àbí irúnmọlẹ̀ tí ń pèdè àrà. Mi ò fẹ́ dá sí ọ̀rọ̀ Àgbàlá Gabriel, mi ò fẹ́ dá sí, ṣùgbọ́n àwọn pàdí mi, àwọn olólùfẹ́ mi, àwọn bàbá, àwọn màmá, àwọn ọ̀rẹ́ ni wọ́n ń pè mí wípé ó yẹ kí n sọ nǹkan kan torí mo ti sọ nǹkan kan nípa ẹ̀rí tẹ́lẹ̀. Tẹ́ bá rántí nígbà ayé Muyideen pẹ̀lú bàbá Suebebe Dayọ̀ nígbà yẹn, mo ní àwọn nǹkan tí ọkùnrin yìí ń ṣe ó dàbí orí ẹlẹ́kẹ̀ẹ́dẹ tó lọ́wọ́ kan nínú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń jẹ ń bẹ̀ àtàwọn tí ò jẹ ń bẹ̀ torí ìfẹ́ tí wọ́n ní sí àwọn ètò yẹn nígbà yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí bú mi. Mo rí kan ẹlẹ́nu pẹlẹbẹ ọmọ kan tí ò lẹ́kọ̀ọ́ lé tó gbé mi sórí aago tó ń pe rẹ̀ ní ìyálájé orí atẹ́gùn láì sọ fún mi, tó ń bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Mo mọ̀ pé lénìí sìn ó yẹ kó máa daṣọ bojú ni, ó yẹ kó dèkísà bojú ni, torí pé n tí wọ́n ń bú wa lé lórí ńgbà yẹn ọ̀la àná ló wá ṣẹlẹ̀ yìí. Ọ̀la ìní tún ń bọ̀ o, ṣùgbọ́n àwọn ò ní dákẹ́, torí pé tẹ́ bá padà sí àwọn iṣẹ́ tí mo ṣe ń gbà yẹn láyé Muyideen àti bàbá Suebebe, ẹ rántí pé blame tí mo tẹnu mọ́ ń gbà yẹn ni wípé báwo lẹ ṣe máa lẹ fẹ́ ṣoore ilé kíkọ́ fúnyàn tẹ́ lọ fi ilẹ̀ ilé yẹn sínú ọgbà chọ́ọ̀chì. Wọ́n ló lè wà ń bẹ̀, ó lè wà ń bẹ̀, ó ti wà ń bẹ̀ o. Dayọ̀ ti kú o, bàbá Suebebe ti lọ o. Sọmọ bàbá Suebebe àbíyàwó Suebebe ló ń gbé bẹ̀ báyìí, àbẹ́ni tí Suebebe fi lé rẹ́ǹtì fún? Ilé yẹn waste báyìí. Ẹ̀yin tẹ́ ẹ dáwó jọ, ẹ dẹ̀ wá rò wípé ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Tí Muyideen wà ń bẹ̀ o. Ọ̀tọ̀ ló fẹ̀sùn kan Àgbàlá Gabriel wípé ó ń báyàwó òun sùn. Bí ò báyàwó ẹ̀ sùn báyìí, ṣé bí gbogbo eléyìí tọ́rọ̀ ń lọ báyìí, ṣé kò ti ń jọ gàté kò jọ gàté? A dẹ̀ ń sọ ń gbà yẹn, àwọn ẹlẹ́nu rẹ́sọ̀, àwọn òpònú, wọ́n ń sọ wípé kí lológun dúdú ń sọ. There was a time tẹ́nìkan pè mí láti Texas. Kò yẹ kẹ́ ẹ bà iṣẹ́ Olúwa jẹ́, àwọn èèyàn láìkí ẹ̀ bó ṣe ń ṣe lọ yẹn. Àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ nípa Àgbàlá Gabriel ẹ lọ gbé kúrò lórí hair, ẹ gbé kúrò lórí net, ẹ má gbé sí social media, ẹ lọ yọ kúrò, wọ́n lẹ ti gbé síbẹ̀. Ṣùgbọ́n kò yé wọn pé àgbàlagbà tó jókòó sórí àpótí ni. Ohun tó máa rí ọmọ kékeré tó gorí ẹṣin ò lè rí. Ohun tójú yín ò tó ń gbà yẹn lẹ̀ ń rí yìí o. Ohun tó lógun dúdú ń rí tẹ́yin ò rí, táwa mọ̀ tẹ́yin ò mọ̀ ń gbà yẹn lọ́hùn-ún, ẹ̀kọ́ ẹ̀ ti ń kọ báyìí. Àwa ò lè criticize ẹni tó bá ń ṣe dáadáa tó bá jẹ́ pé ọwọ́ ẹ̀ mọ́. Àgbàlá Gabriel kò wà transparent nínú gbogbo nǹkan tó ń ṣe. Ara ariwo tá a pa ń gbà yẹn ni pé ẹ má gba owó ẹni tẹ́ ń tọrọ, ẹ má gbowó ẹ̀ sápò chọ́ọ̀chì, ẹ má gbowó ẹ̀ sápò foundation fake tẹ́ ń ṣe. Eléyìí tó ń kọ́kọ́ máa ṣe rèé o. Tó lówó gbowó sápò, ẹ wo iye tán gbowó kù. Kò ṣèyanu rí o, ara òrìn chọ́ọ̀chì ẹ̀rí afọ́jú ò lajú rí o. Kẹ́ ẹ lè mọ̀ pé ara ń jí ni, gèǹjé ní gbogbo ẹ̀. Kò sẹ́ni kankan tó dìde nàró ń bẹ̀ o, kò lajú afọ́jú rí o, bárà yìí náà ló ń ṣe fún wọn. A dẹ̀ sọ wípé kẹ́ni tó ń ṣe bárà fáwọn èèyàn kó má jẹun, ṣùgbọ́n ìbá tiẹ̀ máa jẹun kó jẹ́ 10%, á jẹ́ ìdá 10. Èmi ò ń sọ̀rọ̀ nípa gbogbo àwọn tí wọ́n sọ pé Olúwa ló pè wọ́n àbá àwọn tó pera àwọn, kò kàn mí torí láì wa ò bára mu. Ṣùgbọ́n tá a bá rí léyìí tó fẹ́ tasẹ̀ àgẹ̀rẹ̀ bí irú t'Àgbàlá Gabriel, àákọ́là attention àwọn èèyàn àti tiẹ̀ sí pé ibi tó ń gbà lọ yìí ìparun ni kò tó wà ń bẹ̀. Ẹ wo ọ̀rọ̀ kejì báyìí, ó tún dàbí pé ó tún wá sí díẹ̀ síta díẹ̀ sí ju tí àwa gan ti ń sọ tẹ́lẹ̀. Ilé bàbá Suebebe àríta, a gbọ́ pé wọ́n tà, wèrè ẹ̀ tún sọ fún wa ń gbà yẹn
ní pé àwọn fẹ́ decide. Kí ló fẹ́ decide lé? Wọ́n fẹ́ decide lérí ilé onílé. Ọ̀rọ̀ tí Muyideen wà ńbẹ̀ kò tíì lójú báyìí. At the end of the day, Muyideen padà sí gáràjì ibi tó wà. Ṣé tó bá jẹ́ pé Ìbàdàn lórí ilẹ̀ ọ̀fẹ́ tó jẹ́ orí ilẹ̀ ara tiẹ̀ tó jẹ́ ibi tó ń rà fún níkiri àbí nílọrin ló kọ́lé yẹn sí, àsìkò tó decide láti tún padà sí street ó lè tà á kó wá fowó yẹn bẹ̀rẹ̀ sí ṣe nǹkan, ṣó lè rí tà báyìí? Ṣáwọn ọmọ Suebebe padà sílé yẹn báyìí àbí ìyàwó ẹ̀ ló ń gbé bẹ́ẹ̀? At the end of the day, gbogbo ẹ̀ polúkúrúmuṣu. Ẹ̀yin tẹ́ ń dáwó lójoojúmọ́, tẹ́ ń dáwó síbì kan, àṣeyọrí wo ló jáde ńbẹ̀? Suebebe pàpà kú, Muyideen padà sí gáràjì. Mọ́rẹ́níkejì rèé o, ẹ dáwó jọ sínú àkáǹtì ẹ̀, owó pé 3 million. Àgbàlá Gabriel kò rọ́nà jalè inú owó yẹn, ó láti máa rán àwọn èèyàn. Wọ́n set up ọmọ yẹn, wọ́n lọ́mọ ló sọ wípé òun fẹ́ fi 800,000 sí ráìsì fara chọ́ọ̀chì. Ṣẹ́ni tó ń wá 13 million tó yẹ pé 3 million lẹ sì rí gbà ń bẹ̀, òun nínú ẹ̀ wá dùn nínú ìnira àìsàn tó wà láti wá fi 800,000 sílẹ̀ fún chọ́ọ̀chì kí wọ́n fi ṣe ráìsì jẹ. Ọmọ Nàìjíríà, tí wèrè bá ń rojọ́, àwa ò ń ṣe wèrè, àwa tá à ń gbọ́ à ń ṣe wèrè. Táwọn bá jẹ́ òpònú nínú ọgbà àjàrà wèrè tán wà, àwa ò ń ṣòpònú níta ń bí, àwa mọ bó ṣe ń lọ. Àdẹ̀ ń sọmọdé nílùú yìí, so a mọ bó ṣe ń bọ̀ láti ilẹ̀ wá títí dàsìkò yìí. Bó tún ṣe máa rí lọ́jọ́ iwájú a mọ̀ ọ́n. Tá a bá dẹ̀ sọ fún yín náà sí ẹ tó máa nírọ́ ni. Ẹ gba 100,000 fún àwọn ọmọ tó fẹ́ gbalé. Àwọn ọmọ tó fẹ́ gbalé yìí wọ́n ṣe jáde kán wá fojú wọn hàn wá báyìí pé èmi ni mo jẹ 30, èmi ni mo jẹ 30, èmi ni mo jẹ 40, kán send àdírẹ́sì ilé yẹn sí wa. Ẹ̀yin lè máa mọ̀ pé set up ni, kò sẹ́ni tó fẹ́ gbalé, just to gather the money kán tó kó fún. Ẹni tó bá dẹ̀ lóun fẹ́ gbalé, àwọn mẹ́tẹ̀ẹ̀ta kan jáde kán sọ àdírẹ́sì ilé ibi tán ti jẹ gbèsè. Àbẹ́ni tó lọ gbalé tó wọlé dì kò níṣẹ́ tó ń ṣe tó fi gbalé, ṣé chọ́ọ̀chì ló ní kó gbalé? Tí chọ́ọ̀chì bá ní kó gbalé, sápò foundation àbápò chọ́ọ̀chì rẹ̀ kan ti san ni àbí tọwọ́ Mọ́rẹ́níkejì? 4+4 òjòrò ló wà ńbẹ̀ tó bá jẹ́ 9. Tí ó bá jẹ́ pé organization wà transparent, gbogbo nǹkan tá à ń sọ ìyá kò ní í ṣẹlẹ̀. Lẹ́yìn yẹn, ẹ fẹ́ gbọ́mọ lọ sí hospital, wọ́n fẹ́ ṣe test. Kí ni ti Àgbàlá Gabriel láti tẹ̀lé wọn lọ síbi tán ti fẹ́ ṣe test? Ó láwọn representative tí wọ́n wọ apron, àwọn yẹn ò lè tẹ̀lé ẹni tó fẹ́ ṣe test. Wọn sọ operation o, wọ́n fẹ́ ṣe test. Àgbàlá Gabriel kó convoy, wọ́n fi gbá láìsàn lọ fún test. Tó bá wá fẹ́ sọ operation ńkọ́? Àwa ò pèèyàn lólè, àpèèyàn ní 419. Ẹ̀yin lẹ máa sọ lọ́dà comment. Ẹ wá kó convoy mọ́tò 3, ẹ gbá láìsàn sí kan, ìwọ gbéra ẹ sí kan, wọ́n tún gbé kan ní protocol àbí kí ló tiẹ̀ pé gan. Ó kó àwọn jàgùdà pálí, ó kó wọn sínú mọ́tò 3, ẹ̀ẹ́dẹ̀gbà 250,000 ẹ fẹ́ fi repo lọ́wọ́ aláàárẹ̀. Òrìṣà bò lè gbè mí lọ́wọ́ aláàárẹ̀, lọ́wọ́ aláìsàn. Nínú owó tán dájọ́ fún, ẹgbà 250,000 ẹ fẹ́ fi repo sí mọ́tò 3. Ẹ̀ ń kó convoy lọ síbi tán ti fẹ́ ṣe test. So tó bá dọjọ́ operation ńkọ́? A jẹ́ pé ẹ máa need helicopter bàbá Adébóyè nìyẹn. Ẹ wá lọ 250,000. Ìlú Ìbàdàn, within Ìbàdàn, lọ sí tùtàn ti lọ ṣe test tẹ́ fi gba 250,000 owó epo. Torí Ọlọ́run. Lẹ́yìn tẹ́ wá ṣe yẹn, ẹ tún wá ní ọ̀gá yín o, táyà ò sí lábẹ́ mọ́tò ẹ̀, ẹ fẹ́ ra táyà, ẹ tún wá bọ́mọ yìí, ẹ tún wá gbà nínú owó yẹn. So ẹ wá ń fọ́lò èló ló kù, èló la ná, èló ló kù. Ẹ ń audit àkáǹtì ọmọ ọlọ́mọ tó já láìsàn, tó já láàárẹ̀, tó ń retí àánú, tó torí àánú wá bá yín. Lẹ́yìn yẹn, ẹ wá ní kó ṣe ráìsì fún ìjọ ní 800,000. Ìwọ wá ń sọ wèrè, òpònú ẹ̀ ń sọ̀rọ̀ wípé ó ní ó ti pọ̀ jù kó má ṣe é. Ṣé bí wọ́n lo rányàn sí i? Ṣé bí wọ́n lo polè wá jà? Ó wá ń pretend before ẹ̀,
wọ́n tún ní kó wá fún ẹ lówó kan, wọ́n lo broke kan tún mú 150,000 wá, 3 million wá kù 56,000. Tá a bá dẹ̀ wá sọ̀rọ̀, àwọn òpònú, àwọn amukumẹ́kọ, wọ́n á máa bú wa, wọ́n á ní kí ló dé tà ń sọ. A dẹ̀ gbọ́dọ̀ mọ́nítọ̀ ẹ̀ torí kó má bàa ṣìṣe ni. Ṣé kò wá tán báyìí? Ìgbà tí Muyideen sọ ń gbà yẹn, ó ló ń báyàwó òun sùn. Obìnrin kan o ló tún ti sọ̀rọ̀ báyìí o pé àwọn pàdé lóòtẹ́ẹ̀lì. Irọ́ ni, òótọ́ ni, kò kàn wá, ṣùgbọ́n tí wọ́n sọ tá a gbọ́ ni. Ó lè wà alleged, àwa ò mọ̀, ṣùgbọ́n nǹkan tí ẹnìyẹn sọ ó jọ gàtè kò ṣe gàtè, àbí bò lẹ ṣe máa ń sọ ẹ̀yin àgbà. Nǹkan kan nìyẹn o. Àwọn òkò yẹn ò tiẹ̀ kàn wá, personal problem ti ẹ̀ nìyẹn. Ó ṣe bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ kò kàn wá, but eléyìí tó kàn wá leléyìí. Tọ̀rọ̀ Mọ́rẹ́níkejì, kò yẹ kán ṣe báyìí. Àwa ò wá ìṣubú anybody, ṣùgbọ́n tológun dúdú ni láti correct àṣìṣe tó bá wà láwùjọ. Ìyẹn ló dẹ̀ ń jẹ́ káwa máa sọ wípé ibi tọkùnrin yìí ń lọ, àwa ò gbàdúrà kó ṣubú, ṣùgbọ́n kó lọ ṣe àtúnṣe o. Kó lọ ṣe àtúnṣe kó tó pẹ́. Torí pé tẹ bá rí gbogbo nǹkan tó ń lọ báyìí, kì í ṣe pé nínú chọ́ọ̀chì ẹ̀, kì í ṣe pé ó ń ṣe mírèkù ńbẹ̀. Arọ ò dìde rí, kò jí òkú dìde, ṣùgbọ́n òun ṣe chọ́ọ̀chì tiẹ̀ gẹ́gẹ́ bí foundation. Lórúkọ Jésù ni wọ́n ń lu jìbìtì. Ló wá di pé wọ́n ń gbé everybody síta. Ẹni tó bá ti wá gbé síta, wọ́n á fi pawó wọlé. O ká láìsàn jọ, o ká fọ́jú síbẹ̀, arọ́ wà ń bẹ̀, o wá fẹ́ máa fìyẹn gbowó lọ́wọ́ àwọn èèyàn. Ọdún aráàlú àwọn náà máa sanwó múgùn. Kò í sì fáwa ń bí Nàìjíríà tó ráwa ń ṣe wàhálà jù wọ́n lọ. Ebi dẹ̀ ń pa wá. Mi ò lè rí 5,000 sìn kí n dédé lọ sọnù. Tí ò bá rí bẹ́ẹ̀, tí àwọn aráàlú òyìnbó tó ń sponsor wọn tó bá rí bí tí tó bá pé tó ń ṣe wá ń bí ló ń ṣe wọ́n, ẹni tó bá fẹ́ fi 1 million ránṣẹ́ á gé sí méjì. Àwọn ò dẹ̀ stop yín, everywhere ni MAGA wà. Ó wà l'Amẹ́ríkà náà tá à ń sọ yìí, tó ń gbára wọn náà láàrin ibẹ̀. So ẹni tó bá dẹ̀ sọ pé àánú lòun fẹ́ máa ṣe, àbá àánú ló ń ṣe, àní kó má ṣàánú, ṣùgbọ́n wà transparent. Jẹ́ káyé rí ẹ, jẹ́ ká mọ̀ díẹ̀. Torí ẹni tó bá lòun wà disappointed lórí tó ṣẹlẹ̀. Ọdún mo rí wèrè kọjọ wòlíì kọjọ pásítọ̀ kan tó ń gbó onílà lójú báyìí, tẹnu ẹ̀ rí bẹ́kẹbẹ̀kẹ báyìí. Ìyẹn náà wà ńbẹ̀ tó ń sọ pé nǹkan tí wọ́n láti sanwó òṣìṣẹ́, wọ́n láti sanwó kinní kan, wọ́n láti sanwó gbá. Ẹni tó bá fẹ́ ṣe foundation kì í wò bẹ́ẹ̀ yẹn o, pé ó dá foundation lẹ̀. So nǹkan tó bá ń wọlé lórí àwọn èèyàn tẹ tọrọ owó fún lẹ fẹ́ fi finance foundation. Ọ̀tọ̀ ní foundation finance o, maintenance of foundation yàtọ̀ o. Àwọn èèyàn létò fún yẹn tí wọ́n máa ń drop owó fún wọn. Ìjọba lè involve, individual lè ṣe, companies lè ṣe. Ìyẹn yàtọ̀ sí owó tá a pè. Tó bá dẹ̀ pe owó fáwọn èèyàn tó yẹ pé láì ministry tiẹ̀ ni kó máa pè kójò máa rọ̀, òjò owó. Tó bá yẹ pé láì ministry tiẹ̀ nìyẹn, kì í ṣe pé òun preach salvation or whatever. Tó bá jẹ́ pé láì ẹ nìyẹn tó dẹ̀ fi orúkọ Jésù báàkì ẹ̀, ṣe ló yẹ kó dúró lórí ìdá mẹ́wàá. Nígbà tó ti pé 3 million, the next tó yẹ kó ṣe ni pé madam 3 million lẹ ti gbà, ẹ mú 300,000 wá kí ebi má bàa pa wá nílé Olúwa. Gẹ́gẹ́ bí Bible ṣe sọ, oúnjẹ lè wà, ìyẹn ti yàtọ̀. Ṣùgbọ́n sì inú 3 million, owó kù 56,000. Àwa mọ ìdá tá a fẹ́ pè, bóyá ìdá 1,001 ni, I don't know. Wọ́n ṣáà ti gbà á lọ́wọ́ ẹ̀, wọ́n san lọ́wọ́ nù. Ṣùgbọ́n nígbà tó pariwo síta nípasẹ̀ ìwà jìbìtì tí àwọn hù nínú ọgbà àjàrà Ébẹ́lì tán wà, at the end of the day, àánú dìde fọ́mọ yẹn níbòmíì. Ó wá sọ wípé àwọn ọ̀tá yín, so ti ẹ̀ mọ̀ pé ó lọ́tàá. Ẹni tí ò bá ti fẹ́ràn òdodo ọ̀rọ̀ á lọ́tàá. Ẹni tọ́wọ́ ẹ̀ ò bá mọ́, ó máa lọ́tàá. Ló fà á tí Àgbàlá Gabriel fi mọ̀ pé òun lọ́tàá. Ó mọ̀ pọ́wọ́ òun ò mọ́, ṣùgbọ́n kò yé yín. Ó mọ̀ pọ́wọ́ òun ò mọ́. Ó láwọn tó ń bínú, ta ló ń bínú ẹ̀? Ẹlẹ́dàá ẹ̀ ló ń bínú ẹ̀.
àwọn ìwà ìbàjẹ́ tó ti ṣe lórí àwọn Muyideen, àwọn yẹn ló ń padà wá, àtàwọn tó ti kú, àwọn yẹn ló ń padà wá, ló ń reflect inú ayé ẹ̀ tó ń wo rẹ̀ inú mirror yẹn. àwọn ò sọ pé kí Mugun dáwọ́ iṣẹ́ dúró o, àníkẹ́ má sẹ́ńdì owó o, mága ti wà tipẹ́ o, ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ kí eléyìí jẹ́ ọgbọ́n fún àwọn míì náà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ organize 419 church, tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ organize fraud foundation. wọ́n lè máa múra wípé wọ́n láti play smart and smarter kan tó gbé síta. lọ́wọ́ yìí o, Naija ti gbọ́n, ebi ti pa wá, àti lọ́pọlọ, àti lè ronú ju tàtẹ̀yìnwá lọ. ẹni tó máa gbá wa náà lù yìí á jẹ́ professor in fraudulence, kì í ṣerú àwọn eléyìí tán tó kó wá tó ń kólùkọ́rùn tó wá kan pákó tán kó àwọn èèyàn jọ síbẹ̀. ọmọ Nàìjíríà, tí mo rí nìyẹn, ibi tó bá tún dé ẹ máa gbọ́, ṣùgbọ́n àwa gbàdúrà o fún ọ̀gá wa, ọ̀rẹ́ wa Froster. Ọlọ́run á máa gbọ́ wọn sókè, wọn á máa rí ṣe o.